الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ بالله الرحمن ايام تجب على الياسين والسنين ولا تجعل صلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا ونيتو جوكلا وانسي الله جوكلا وانسو الله وقواتكم kale jokala wansi Allah abolore aka Allah se safuwa Allah Allah laka Allah se safuwa Allah Allah laka Allah se safuwa Allah ka jibaju السماوات والأرض إلا من شاء ربك أرحم الرحمن أستغفر الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله Salam
lérò ọlọ́ba ṣàlékún kẹwọn. Àmín. Alhaja wa Àgbékẹ́ ọlọ́ba ṣàlékún kẹwọn. Àmín. Tí àwọn alhaja wa ń kí mi wọ́n pé bàbá mi wọ́n mọ̀ pé bàbá wa Ahmad Agbero òun ni wọ́n ń kí lára gbẹ́bọ̀ ilé mo kí lè wò. Ọlọ́ba ṣàlékún kẹ àwọn bàbá náà. Àmín. Ṣàlékún àwọn ìyá wa náà. Bismillahirrahmanirrahim. Wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad. Àsìkò inú àwọn àsìkò méjìlá tó ń fi ń sin náà ní gbogbo ayé ní sámà nílẹ̀ nínú gbúdò ní gbogbo orígun àti wà lásìkò kan tí wọ́n ń sin náà lọ́wọ́ báyìí. Wọ́n tó bá wá oríire wá bí dákẹ́ fọ́lọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀. Wọ́n bá kó oríire wá bí àlùfẹ́ tó wá jẹun dákẹ́ fọ́lọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ kó sọ̀rọ̀ ayé ìtẹ̀ náà fọ́lọ̀. Wọ́n fẹ́ ká pe Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta. Tá a bá pe Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta tán èyí sì gba àsìkò tí mo fẹ́ kà lé lórí. Bàbá wo lówó ẹwù wa ní ti pété yìí tẹ́lẹ̀ bá wò jókòó yìí yóò sì máa rí àmì Ọlọ́run ìmọ̀ tẹ́lẹ̀ mi ń wò àmọ́ àmì Ọlọ́run lè mí wò mẹ́. Ìyàwó olówó Ọlọ́run ti dá yín bí ó ti dá yín tán má jẹ́ fẹkún gbẹ̀yìn ọ̀rọ̀ yọ. Àmín. O ti tẹ́wọ́ nì pẹ̀lú àníyàn rẹ bàbá wa gbèrò níkàlẹ̀ àti gbogbo fámìlì àgbò níkàlẹ̀ mo kí gbogbo yín lápapọ̀ Ọlọ́run ní jẹ́lẹ́ ní òdàlú. Àmín. Bá gbé Ọlọ́run yẹn pé mo fẹ́ pè é tó o bá wá ṣe kàn mí ìbá kó o wá sí lọ níbi jápẹ̀ ní wa tó fi síwájú Ọlọ́run láàrin ìṣẹ́jú kan sí méjì. يالله يالله على جبل لرأيتهم خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقالوا لي أن هو الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار
المتكبر سبحان الله عما يشركون. إذا ما يرتني أدي تتلي ولا نبغى الله. الخالق البارئ المصور. Ọlọ́run lèmi ya fọ́tò ogun nǹkan bó ti wù mí. Ẹkún tó gbé níbí yìí Ọlọ́run ya fọ́tò rẹ̀ kó lẹ́nu. Ọlọ́run àti rẹ̀ lómi ìdábì pààrọ̀ àjọ bá tí mo lówó ọlọ́dẹ́kun máa ń pààrọ̀ ìsìlámù. Lẹ́wọ̀n ní ẹ̀sìn máa àwọn ìlú sí náà. Yusuf bíwù làwù máa fi sàmà wá ti wà láàyè. Wọ́n wà àti èso yà. Bí tí wọ́n ti dá tó ìdẹ́sí gbogbo àwọn ọmọ ọ̀dà jù bẹ́ẹ̀ lọ. Kí ogun máa gbọ́. Kí ogun máa gbọ́. Mo tó dá wà lálẹ́ níbi kan nìyẹn o. Kí ló ń jẹ́ kí ogun máa gbọ́ o? Now, àsàlátù tó kù sẹ́ni ti sọ̀wé nù bí káyù ní àná rẹ̀. Dáàrú Siddiq, Dáàrú Siddiq. Dáàrú Siddiq. Ẹ ti ha sórí tẹ́lẹ̀ ní sá. Ó ti àgbógbó ẹ̀ fẹ́ lọ́pọ̀lọ́ mi. Bàbá yìí. Dáàrú Siddiq. Ilé kí wa ni. الرجيم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بشري لا إله إلا الله وأرجو كل خير لا إله إلا الله أستغفر كل شر لا إله إلا الله وأرجو كل خير لا إله إلا الله أستغفر كل شر لا إله إلا الله وأرجو كل خير لا إله إلا الله يا شافي أنت الشافي اشفنا بسر الشافي يا شافي أنت الشافي اشفنا بسر الشافي فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. Okay. Pàtàkì. Bàbá àgbà olówó àsàlátù tó kàn. Ká fi lecture kan sáàárín ẹ̀. So láti first lecture kí àsàlátù mẹ́fà tó kù ṣe àwa gbọ́ second lecture. Ṣùgbọ́n àṣẹ tí bàbá olówó bá fẹ́ ni kẹjá tẹ̀lé. Ọ́fíìsì bàbá rà wà. Èmi dẹ̀ lọ síwájú fún gbogbo ọmọ Òṣùpá. Ebi ẹ̀wọ̀ ló dé tí ó gbẹ. Ó ti délẹ̀ bẹ́ẹ̀ yẹn. Àsàlátù tó kàn. Èmi máa ṣiṣẹ́ yẹn.
àwọn òṣùpá lẹ́rí yẹn tábà rí táwọn ọ̀gá ńlá náà bíi ibi téèyàn ti ń jẹ ò gbọ́dọ̀ jẹ́ ó bàjẹ́ o. ẹni o ọ̀nà fún ọ̀nà ọ̀run ni o. òṣìpẹ̀lẹ́ o ọ̀nà òwúrọ̀ pẹ̀lẹ́ o sọ ìpìlẹ̀ bàyà. àti bóyá ni máa. nam NASFAT Ìjẹ̀bú land ìṣẹ́jú mẹ́ta. mo fún ọ̀gá mi ní 30 seconds mo fi wọ́n kí gbogbo àfà ọ̀gá mi aláàjì olówó. ọmọ àti ní a máa kì í ọmọ. ọmọ alájọ kàn lẹ́dẹ̀ bí owó. ọmọ iléeṣẹ́ àdùwàlà ìlú tá a lẹ́yẹ tá a rókò tó rókò tó tẹ̀yẹ fò lọ. káàbọ̀. ọmọ fìràwé sẹlẹjẹ nínú gbóòmù fún yín ní ìṣẹ́jú kan tó kù. wọ́n kàrà fún yín. ayakumullah. wọ́n ti ṣe àṣkáàrù tó pọ̀. kò sí nǹkan tá a fẹ́ wí mọ́ jákàn wí mẹ́ta káwá fi yókù sàdúrà fàlájà. mẹ́ta wo la fẹ́ wí. La ilaha illallah Muhammadu Rasulullah Fatima aya olówó. La ilaha illallah Muhammadu Rasulullah Fatima aya olówó. La ilaha illallah Muhammadu Rasulullah Fatima aya olówó. Bàbá mi sọ pé máyì pa o, ọlọ́run máyì. Wọ́n máa sọ pé máyì pa o, máyì pa o. Àjà Fátímà máyì pa o. àyà olówó. máyì pa o. Bàbá Síkì. máyì pa o. Bàbá Àlọ́. máyì pa o. Bàbá Àyíṣà. máyì pa o. Bàbá Jùbírí lò. máyì pa o. Ìdẹ́pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa sí. Ọlọ́run máyì pa o. Ọlọ́dọ́ ẹ bá wí. máyì pa o. Iṣẹ́ pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Ọlọ́run má pa lálàkẹ́ o. Má pa lálàkẹ́. Ọlọ́run má pa lálàkẹ́ o. Má pa lálàkẹ́. Àbí torí ipò wúlò fẹ́ sí. Má pa lálàkẹ́. Nítorí ipò wúlò fẹ́ sí. Má pa lálàkẹ́. Ìṣẹ́jú kan náà ló kù. Bẹ́ẹ̀ni, 2 minutes 7 seconds. Ìṣẹ́jú kan tó kù. Mo kí ìyá lóde Arọ́bayọ̀. Kò ní bàjẹ́. Àwọn là ń jẹ́ ní èbó rẹ̀ mọ́ bínú. Bẹ́ẹ̀ni, Ìṣẹ́jú kan tó kù ìwọ tó jókòó ìlò ní o. 15 seconds. Tó o mọ̀ tó o fẹ́ wí. Kí ni nǹkan náà? Ọ sọ fọlọ́run pé Ọlọ́run tó ṣe kẹ́ mi kí Ramadan tó dé. 2 minutes 25 seconds. Ìwọ lọ ṣàánú mi nínú Ramadan. Dẹ́kun mọ́ kọ̀ mí sílẹ̀ tí Ramadan bá Ó ti ya Ọlọ́run tó ṣe kẹ́mi. ṣé. Kí Ramadan Ẹ tó ṣé. dé. Òun ló ṣàánú mi. Nínú Ramadan. Dákun máa kọ̀ mí sílẹ̀ tí Ramadan bá tán. Subhana rabbika. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ní abẹ́ àṣẹ bàbá Maulana Sheikh Salati wọ́n ní Suratul Fatiha pẹ̀lú bismillah òun ni a fi ṣe àsìkárù tí wọ́n rán wa ó náà ní la ilaha illallah bismillahir rahmanir rahim la ilaha illallah alhamdulillahi rabbil alamin bá ti wí inú ni tí Suratul Fatiha ó fi délẹ̀. Ọlọ́run kó wọlé àṣẹ àti agbára tí ń bẹ lára Suratul Fatiha. Ọlọ́run kó wọlé àṣẹ àti agbára tí ń bẹ lára la ilaha illallah. Ọlọ́run kó wọlé ànábì wa Muhammad. Ìjókòó yìí Ọlọ́run dákun má jẹ́ ó kú láíláí. Àṣàmì dáadáa. Bismillahir rahmanir rahim. La ilaha illallah. بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الحمد لله رب العالمين لا إله إلا الله
الرحمن الرحيم لا إله إلا الله مالك يوم الدين لا إله إلا الله إياك نعبد وإياك نستعين لا إله إلا الله اهدنا صراط المستقيم لا إله إلا الله صراط الذين أنعمت عليهم لا إله إلا الله غير المغضوب عليهم ولا الضالين آمين. وأن يصل لا إله إلا الله آمين méje méje. Ọlọ́run kó wọlé àṣẹ àti agbára tí ń bẹ lára àmín. Ọlọ́run kó wọlé ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ìjókòó yìí ọlọ́mọdé òkú láíláí. Àmín. Láti bismillah. La ilaha illallah. Àmín. 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 Subhana rabbika rabbil izzati amma yasifun. والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ahbabu Salihin ẹ ṣe gbogbo ẹni tí ó bá ń gba oúnjẹ àbí nǹkan tí wọ́n bá ń gbé fún ẹ tó o tún wá lọ ń tọ́jú ẹ̀ tó o padà wá ń jókòó so ẹni tó bá ti jáde kò ní wọlé mọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kádẹ̀ tó jáde wọ́n máa ṣáàṣì. ààrẹ náà ni ọba tó dá sánmà tó dá ilẹ̀ tó sì lágbára lórí gbogbo ayé àtọ̀run sọ pé Allahu akbar kabira. Allahu akbar kabira. gbọ́dọ̀ ta fẹ́ wí sí ìka fún ọba tó ní wá tó dá gbogbo ayé ìka fún gbogbo àwa tá a wá sáàyè yìí ẹ̀kẹta òun náà ti fún bàbá wa olówó àti ìyàwó olówó ọlọ́mọṣẹ́ àwọn làbá ti fẹ́ wí yìí àwa àti ìlàjọ ṣe lọ́dún tó kọjá látó ṣe tọdún yìí ẹ̀mí náà ọlọ́run dákúmọ́jà kàwá kún wa. àmín. ìjà ṣe àmín dáadáa. àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil la ilaha illallah. la ilaha illallah. wahdahu la sharika lahu. wahdahu la sharika lahu. lahul mulku wa lahul hamdu. lahul mulku wa lahul hamdu. yuhyi wa yumiit. ọba tó ń fọ bá jẹ ọdẹ ìsìlòlúwa àti ìsìlọba ayé àti ìsìlọlọ́wọ́ aláṣẹ láyé. gbogbo ọ̀tá wà láyé yìí ọba mi lọba tó ṣàánú bàbá wọn lówó ló ṣàánú alájà wa Fátímà olówó gbogbo wa yìí náà á ní ìdí àánú lọ́dọ̀ náà ọba tó ní àánú lọ́dọ̀ tó ń ṣe fáwọn ẹrú rẹ̀ nípa ayé wọ́n ṣà ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa. wọ́n sọ pé ọba tó ní mi ṣàánú mi ọlọ́run tó ní mi ṣàánú mi dákun ọlọ́run ọba tó ní mi ṣàánú. oníṣàánú Muhammad oníṣẹ́ ńlá ló ṣàánú Káàbà nínú gbogbo ilé ó ṣàánú kúrò nínú ìwé rẹ̀ ó ṣàánú kúrò ìmọ̀ nínú iná ó ṣàánú Jésù. Etí tó ń gbọ́ mi, ojú tó ń rí mi, wọ́n náà
ọlọ́run má jẹ́ rí ṣòro tápá Kùránì ò ní ká ẹ ṣe amínà dáadáa ìdí àdúrà ni Jawrat Oṣòdì Jawrat Oṣòdì. alájà àbẹ̀bí. alájà ẹ bọ́ sẹ́ màmí ẹ dúró. أعوذ بالله من الشيطان الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. ìpínlẹ̀ ẹ̀ta tí gbólóhùn yìí pín sí àfikà kí ọlọ́run ọba àkìnkìtá àfi ìpín ẹlẹ́ẹ̀kejì àfi kí olórí ayé ọ̀hún ànábì wa Muhammad ìpín ẹlẹ́ẹ̀kẹta àwa àfi kí gbogbo àwọn àrólé àwọn ẹni ọlọ́run tó ti lọ àtàwọn tí ń bẹ lẹ́nìí ọlọ́run bá ṣàlékún dáadáa àbáwá Hamzat olówó yàwó Fatima ọmọlára wọ́n tẹ́wọ́ padà sí 1995 tí bàbá wa Ṣílé jókòó ni wọ́n kó ẹrù sí nínú òjò àṣẹ wọn dá dúró de Ajá Fatima àtàlájà wo lónìí alhamdulilayi wọ́n wá fi sọ pé mama jẹ́ wóòlù lẹ́bí ògiri mama jẹ́ wóòlù lẹ́bí ògiri ọba tí ó jẹ́ kí Káàbà ó. Mama jẹ́ wóòlù lẹ́bí ògiri. Olúwa mama jẹ́ wóòlù lẹ́bí ògiri. Mama jẹ́ wóòlù lẹ́bí ògiri. Ọba tí ó jẹ́ kí Káàbà ó. Mama jẹ́ wóòlù lẹ́bí ògiri. Ọtí sọ̀rọ̀ lórí gbogbo ọ̀rẹ́ àpadà sí aburú tí padà adájẹ́ mọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ ìkàlẹ̀ iṣẹ́ Mustapha lágbo yìí ní 95 gbogbo ọ̀rẹ́ àpadà fún aburú yẹn mọ́jọ aráyé ní ọ̀rọ̀ yìí yóò bá aráyé ní ọ̀rọ̀ yìí kó má aráyé ní ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan rẹ̀. Akila ilaha illallah Muhammadu Rasulullah la ilaha.